Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, ṣé ẹ ti gbọ́ àṣẹ tí olórí ìjọ ṣọ́ọ̀ṣì MFM pa fáwọn ọmọ ìjọ rẹ̀? Àwọn adarí ìjọ Mountain of Fire and Miracle Ministries tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ṣọ́ọ̀ṣì MFM tàbí Fire ti kéde pé láti àsìkò yìí lọ àwọn ti fòfin de ṣíṣe ìṣọ́ òru tàbí ìsọjí alẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà títí kan gbogbo ìgbòkègbodò ṣọ́ọ̀ṣì náà tó bá ti mú ṣíṣe ní òru dání. Wọ́n ní kò sáàyè fún irú ẹ̀ mọ́ lọ́wọ́ tá a wà yìí. Àṣẹ yìí kò ṣẹ̀yìn ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè yìí, ìjínigbé àti fífi ẹ̀mí èèyàn ṣòfò èyí tá à ń kojú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè wa. Nínú àtẹ̀jáde kan láti ọ́fíìsì adarí ètò ìjọ MFM káríayé, ọ̀gbẹ́ni Tèmítọ́pẹ́ Ọláwálé, èyí tó fi léde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2026 yìí, wọ́n darí àtẹ̀jáde náà sí gbogbo ẹ̀ka àti ẹkùn tí ṣọ́ọ̀ṣì MFM wà ní Nàìjíríà pé bẹ̀rẹ̀ láti déètì ọjọ́ 5 oṣù kẹfà tí wọ́n kọ lẹ́tà ọ̀hún kò gbọdọ̀ sí ètò ìsọjí alẹ́, ìsìn àṣemọ́jú títí kan ìṣọ́ òru àtìgbàdégbà tí wọ́n máa ń ṣe láwọn ìjọ MFM lọ́sọ̀ọ̀sẹ̀ àti lóṣooṣù mọ́. Wọ́n ní káwọn adarí ìjọ gbogbo tètè wọ́gi lé èyíkéyìí tó bá ń bọ̀ lọ́nà kí wọ́n sì kéde fáwọn ọmọ ìjọ wọn gbogbo láti pa àṣẹ yìí mọ́. Àtẹ̀jáde náà sọ pé gbogbo ètò ìsìn, ìbáà jẹ́ ìsọjí tàbí ẹ̀kọ́ bíbélì, bó sì jẹ́ ìsìn fífàdúrà jagun ni, gbogbo rẹ̀ kò gbọdọ̀ wáyé tayọ aago 8 alẹ́ níbikíbi, kí kálukú sì tètè kọrí sílé rẹ̀ lẹ́yìn àdúrà ìparí. Wọ́n tún fi kún un pé kódà níbi ètò ìpàgọ́ gbogbogbò olóṣooṣù èyí tó máa ń wáyé ní gbọ̀ngàn àpéjọ ńlá ṣọ́ọ̀ṣì wọn káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo, àṣẹ tuntun yìí kan ètò náà. Wọ́n ní kò gbọdọ̀ kọjá aago 8 alẹ́ fún sáà yìí ná títí tí wọn yóò fi yí èrò padà lórí rẹ̀ lọ́jọ́ iwájú. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní igi ganganran má gún mi lójú, láti òkèèrè la ti lọ, àti pé ọ̀rọ̀ balẹ̀ ó kan baálé, bí ọ̀rọ̀ bá dàgàdàǹgbà tán yóò kan jẹ́jẹ́ ni mo jókòó mi. Ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí, ogun ìjínigbé lọ́tún, àkọlù àwọn agbébọn lósì ni wọ́n ló fà á táwọn alákòóso ṣọ́ọ̀ṣì náà fi foríkorí láti tètè gbé ìgbésẹ̀ kójú má ríbi lásìkò yìí. Àtẹ̀jáde náà ní àṣẹ àti ìlànà tuntun yìí wáyé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ òkèèrè lólójú jíjìn tí mẹ́kún sun àti láti dáàbò bo ẹ̀mí àti ìlera àwọn ọmọ ìjọ wa látàrí bí ètò ààbò ṣe polúkúrúmuṣu lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Àwọn adarí ìjọ náà wá pàṣẹ fún gbogbo àwọn alábòójútó, àwọn adarí ẹ̀ka, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà, àwọn adarí ẹ̀sìn nínú ṣọ́ọ̀ṣì wọn gbogbo pé kí wọ́n má dẹ́jà pẹ̀lú àṣẹ yìí, kí wọ́n rí i pé àwọn ṣiṣẹ́ lórí rẹ̀ lẹ́yẹ òsọ́ka ni, nítorí àbámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀. Bákan náà, wọ́n tún gbọ́dọ̀ rí i dájú pé eku ilé gbọ́ ó sọ fún toko, àdán gbọ́ ó sì rò fóòbẹ̀. Wọ́n ní gbogbo ọmọ ìjọ MFM ló gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ tuntun ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, ìró ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń dún gbọmọgbọmọ lórílẹ̀‐èdè wa pàápàá ní ilẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti tún légbà kan sí i. Títí di bá a ṣe ń sọ yìí ni ìwọ́de ṣì ń lọ káàkiri ọ̀pọ̀ ìpínlẹ̀ ní Nàìjíríà lórí ìjínigbé tó ṣẹlẹ̀ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí, nígbà táwọn jàǹdùkú agbébọn yabo iléèwé mẹ́ta kan lágbègbè Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Yàwọ́ta níjọba ìbílẹ̀ Oríire, tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àwọn ògo wẹrẹ àtàwọn olùkọ́ wọn gbé. Tíṣà méjì ni wọ́n ti pàdánù nínú ìṣẹ̀lẹ̀ yìí, bẹ́ẹ̀ ni wọn kò tí ì tú àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ títí di bá a ṣe ń sọ yìí. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.